إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني ìtẹ̀síwájú وجاء جكولا كانوا أتنو ترى تحفة الأولاد في توحيد رب العباد أقاكني. باب تي أفيا بايوني باب تحريم طاعة العلماء والأمراء في معصية الله. أفاني ومن أطاع السادة الأعلام في غير معروف أو الحكام يجعلهم آلهة كالصوف، وإنما الطاعة في المعروف. في آية التوبة وهي اتخذوا دليل ما أقول فيما أخذوا. أفاني باب تحريم طاعة العلماء والأمراء في معصية الله. باب chapter tí ó ń sọ̀rọ̀ nípa wípé haramu ni nǹkan tí ó tọ́ ni ká máa tẹ̀lé àwọn olùmọ̀ àti àwọn olórí níbi ìyapa Allahu subhanahu wa ta'ala. Àwọn olórí àti àwọn olùmọ̀, a rí pé àwọn tí àwọn èèyàn máa ń wò kọ́ṣe ni. Kí èèyàn wá máa tẹ̀lé wọn níbi ìyapa Allahu subhanahu wa ta'ala, nǹkan tí ó tọ́ láti ṣe iná ni eléyìí, haram iná ni. Sàfáà ń ṣàlàyé báàbù chapter tó ń ṣàlàyé pé nǹkan yìí nǹkan tí ó tọ́ iná ni. Chapter tó ń ṣàlàyé wípé nǹkan yìí nǹkan tí ó tọ́ iná ni eléyìí, ká máa tẹ̀lé wọn níbi ìyapa Allahu subhanahu wa ta'ala. Eléyìí haramu ni. Allah subhanahu wa ta'ala àti Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ṣe eléwọ̀ fún wa. Ní ẹsẹ̀ orin 56 tó jẹ́ ẹsẹ̀ orin alákọ̀ọ́kọ́ nínú báàbù yìí, afáàní wa man ata'a as-sadata al-a'lama, ẹnikẹ́ni tó bá lọ ń tẹ̀lé as-sada. As-sada jam'u ló jẹ́ fún sayyid, jam'u plural iná ló jẹ́ fún sayyid. Òun náà ni àwọn olórí, al-a'lam, àwọn abẹnugan, àwọn tí wọ́n jẹ́ olórí láwùjọ. Fi ghayri ma'rufin, tí yẹn lọ ń tẹ̀lé wọn, nígbà àwọn tó jẹ́ olórí níbi ìmọ̀, wọ́n jẹ́ olórí ẹ̀sìn láwùjọ. Ẹni tó bá lọ ń tẹ̀lé wọn fi ghayri ma'rufin, níbi nǹkan tí ó tọ́, níbi nǹkan tí ó dá, awil hukama, àbí àwọn olórí ló ti ń tẹ̀lé, àwọn tí wọ́n jẹ́ àwọn olórí ìlú, lápèjúwe bíi president àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq. A gbọ́dọ̀ máa tẹ̀lé ẹ̀dá kankan láti fi yapa àṣẹ adẹ́dà. Ó sọ eléyìí nípa olórí kan tó pa àwọn èèyàn láṣẹ pẹ̀lú tí ó yapa sí tí Allah subhanahu wa ta'ala àtànábì rẹ̀ tí ó fẹ́. Ẹni tó bá lọ ń tẹ̀lé àwọn èèyàn yìí, tó ń tẹ̀lé wọn ní tẹ̀lé afọ́jú, tó ń gba ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí ẹ̀rí, tó ń fọ̀rọ̀ wọn ṣẹ̀rí, tó ń lo ọ̀rọ̀ tó pé tí wọ́n bá bi pé kí ni ẹ̀rí nǹkan tó sọ, yóò sọ pé àfáà lágbájá ó ṣe bẹ́ẹ̀. Wọ́n á ní kí lẹ̀ rí nǹkan tó ṣe, yóò sọ pé àṣẹ rí àwọn olórí wa ni tí wọ́n ṣe nǹkan yìí ni. Yaj'aluhum alihatan kas-sufi, sí 57. Yaj'aluhum alihatan kas-sufi. Ó lọ ń sọ wọ́n dà, ó lọ ń ṣe wọ́n ní
aliha ní pé ọlọ́run ó mú wọn ní olùjọ́sìn fún ẹni tí ó máa gbé jọ́sìn fún ó ń tẹ̀lé wọn torí tí wọ́n bá ti ń tẹ̀lé èèyàn ní tẹ̀lé afọ́jú tí wọ́n ń sọ fún pé haram ni nǹkan tó jẹ́ halal tó sì ń gbà àbí halal ni nǹkan yìí tó jẹ́ pé haram ni nǹkan yìí tó sì ń gbà ó ti ń jọ́sìn fún wọn nìyẹn ó ti ń jọ́sìn fún wọn ká sófì gẹ́gẹ́ bí àwọn sófì gẹ́gẹ́ bí ohun sófì pé báwọn ṣe máa ń tẹ̀lé àwọn mùrídìí wọn eléyìí wọ́n ṣe máa ń tẹ̀lé àwọn ọ̀gá wọn iná ní eléyìí. So wa innama at-ta'atu fil ma'rufi àfáàní at-ta'a táwa nípa máa tẹ̀lé èèyàn a máa ń tẹ̀lé èèyàn fil ma'rufi lásán níbi nǹkan tó bá dáa ni níbi ìtẹ̀lé Allah subhanahu wa ta'ala náà láti máa ń tẹ̀lé èèyàn ṣùgbọ́n tó ń yapa Allah subhanahu wa ta'ala a kì í tẹ̀lé rẹ̀ níbẹ̀ o a kì í tẹ̀lé irú èèyàn bẹ́ẹ̀ haram náà ẹ̀sìn wa ó kàn ká yìí fún wa a máa tẹ̀lé ẹni tó yapa òfin Allahu subhanahu wa ta'ala so bí eléyìí bó ṣe rí náà ni lẹ́yìn náà fáwọn ni fi ayati tawba fi ayati tawbati wahya ittakhadhu dalilu ma aqulu fima akhadhu wọ́n nínú áyà tó wà nínú súrọ́tù tawba ibẹ̀ ni ẹ̀rí in táwọn ń wíwà fima akhadhu bí tí àwọn olùmọ̀ tí wọ́n ṣe kí ni tí wọ́n ti mú ẹ̀rí àlámọ̀rí afáàní wahya ittakhadhu ní pé wọ́n fi áyà yẹn fi síwájú fi ayati tawbati wahya so níbi áyà súrọ́tù tawba tí í ṣe ittakhadhu níbi tó bẹ̀rẹ̀ áyà yẹn iná nìyẹn ittakhadhu Allah subhanahu wa ta'ala sọ bẹ́ẹ̀ inú suratu tawba áyà 31 ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah Allah subhanahu wa ta'ala sọ pé àwọn yahudi àtàwọn nasara wọ́n sọ ahbaru wọn àti àwọn ruhbanu wọn àwọn fada àwọn àáfà wọn wọ́n sọ wọ́n di arbab àwọn ọlọ́run kéékèèké min dunillah lẹ́gbẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala lẹ́ni tí wọ́n máa jọ́sìn fún yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala bí wọ́n ṣe mú wọn nìyẹn. Adi ibn Hatim pé ó wà ní kì í ṣe mùsùlùmí lásìkò yìí tàbí ní pé ó fìgbà kan jẹ́ kèfèrí gbàtí àyà yìí wá sọ̀kalẹ̀ wá lọ bá Nabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ kí àwọn olórí àwọn yìí kí pé àwọn máa ń jọ́sìn fún àwọn ìjọ́sìn fún wọn Allah subhanahu wa ta'ala sọ pé wọ́n mú wọn ní olùjọ́sìn fún yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wọ́n sọ pé àwọn ìjọ́sìn fún wọn àwọn kì í jọ́sìn fún wọn àwọn kan máa ń kì í ṣe jọ́sìn làwọn máa ń ṣe fún wọn àwọn ibi wa ń bí pé ṣé kìí ṣe pé tí wọ́n bá sọ pé nǹkan yìí halal ni tó sì jẹ́ haram ẹ gbà ní halal wọ́n sọ pé bẹ́ẹ̀ ni ok ṣé kìí ṣe pé nǹkan yìí tí wọ́n bá sọ pé haram ni tó sì jẹ́ halal ẹ gbà ní haram wọ́n ní bẹ́ẹ̀ ni Ànábì ní fatilka ibadatuhum ẹ ti ń jọ́sìn fún wọn náà nìyẹn ẹ ti ń jọ́sìn fún wọn nìyẹn tó tẹ́yìn bá ti rí àáfàá kan aṣíwájú kan téèyàn ń tẹ̀lé lọ́nà báyìí wọ́n sọ fún yàn pé súnà ní nǹkan yìí tó jẹ́ pé bídà ni téèyàn tẹ̀lé èèyàn ti mú ní olùjọ́sìn fún nìyẹn èèyàn ti mú lólùjọ́sìn fún wọ́n sọ fún yàn pé bídà ní nǹkan yìí tó jẹ́ súnà ni èèyàn ti ń jọ́sìn fún tọ̀hún nìyẹn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa sọ àwọn kan tó jẹ́ mubah àwọn kan tó tọ́ tí ò sí nǹkan kan tó rọ́ọ̀lù náà sí tí wọ́n máa ṣe ní haram fún àwọn èèyàn báyìí wọ́n tún fi gbé jáde kúrò náà sí pé tẹ́ bá fi ṣíbí jẹun ẹ di kèfèrí so àwọn tó ń tẹ̀lé ròyìn báyìí lórí nǹkan báyìí wọ́n máa claim pé wọ́n fáwọn lẹ́rìí àwọn lẹ́rìí kankan gbogbo ìpátá irọ́ ni àwọn tó bá ń tẹ̀lé ròyìn báyìí lórí ìṣesí báyìí irọ́ àwọn ní nǹkan wọ́n ti ń jọ́sìn fún pẹ̀lú nǹkan yẹn torí pé ó ń ṣe nǹkan tí ó jẹ́ ẹ̀tọ́ tí Allah subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ tó ní ká máa ṣàǹfààní bẹ́ẹ̀ ó ṣe kí ni ó ń ṣe nǹkan yẹn ní haram fún àwọn èèyàn báyìí ó fi ń gbìyànjú jáde kúrò nínú ẹ̀sìn ó pè ní ṣírkù sọ kí aṣara fún àlámàrí lẹ́yìn náà báàbù tó tẹ̀lé albáàbù الثانية عشر báàbù ẹlẹ́kejìlá nínú tírà yìí báàbù umuril jahiliyyah báàbù umuril jahiliyyah
chapter tó ń sọ̀rọ̀ nípa àwọn àlámọ̀rí jahiliya, àwọn àlámọ̀rí tó jẹ́ pé àwọn àlámọ̀rí kan tó jẹ́ pé ara àwọn tí wọ́n jẹ́ kèfèrí ní àsìkò ayé dúdú tí ó ti sí Islam, ara wọn la ti máa ń rí àwọn nǹkan yẹn. So àwọn nǹkan yẹn náà ni àfá fẹ́ ṣàlàyé ní ibi àwọn umur tó jẹ́ pé àìmọ̀kan iná ni, ojú dúdú iná ló máa ń bí. Àwọn àsìkò kan, àwọn nǹkan kan tó jẹ́ pé wọ́n á máa ṣe lásìkò tí ó ti sí Islam, tí Islam tó wá dé tó wá takò, iná ni àwọn nǹkan yìí, náà làwọn nǹkan yìí. Ká gbìyànjú kí àwa náà mọ̀ wọ́n ká sì ṣọ́ra fún wọn. Babu umuril jahiliyah wa arba'un fi ummatil ma'sumi minhunna al-istisqa'u bin nujumi والنوح ثم الفخر بالأحساب ومثلهن الطعن في الأنساب وكلها أمور جاهلية ومثلهن الطعن كالحكم والظن مع الحمية ثم التبرج أو الصفور قد أفلح الداعية الصبور إذ لا تزال فرقة منصورة من أمة الرسول في المعمورة. أفاني وأربع إن كمان كم بيو إن كمان كم بيو في أمة المعصوم، هو ننو الأمة المعصوم النبي صلى الله عليه وعلى آله وسلم. بتيجي وان كايني إنه هو يشاني إنه هو يشه إنه هو إن كاي واتيو طا أرنا لي تجا كفر أصغر أسرنا تيجي أولي بارا صيادي بفدي تجا كفر أكبر تيجي بكبر عليه أبيتين يعني هذه سكان كسي tí ó jẹ́ àdìsọ́kàn tí pé ọ̀nà kan tẹ́ pé tí wọ́n bá ní àdìsọ́kàn sí irú nǹkan yẹn gba ọ̀nà yẹn yóò sọ̀yàn di kèfèrí. Àfáàní wa arba'un, àwọn nǹkan mẹ́rin kan bẹ̀ wò fi ummatil ma'sum nínú àlùmọ́ Ànábì sallallahu alayhi wa sallam minhunna al-istisqa'u bin nujumi. Nínú rẹ̀ òun ni al-istisqa'u bin nujum. So al-istisqa òun ni talabu as-suqya, kí ẹ máa tọrọ òjò, kí ẹ máa tọrọ omi, bin nujum, kí ẹ máa wá òjò láti ọ̀dọ̀ àwọn ìràwọ̀. Láwọn tí wọ́n ní àdìsọ́kàn pé ìràwọ̀ ó ní ipa tó máa ń kó níbi kí òjò sọ̀kalẹ̀. So wọ́n á máa ṣe kí ni? Wọ́n á máa fi òjò, wọ́n á máa fi tì sí ìràwọ̀. Ìpè òjò bá ti rọ̀, wọ́n sọ pé ìràwọ̀ báyìí náà ló sọ òjò yìí kalẹ̀. Wọ́n ní sọ pé Allah subhanahu wa ta'ala ló sọ òjò kalẹ̀. Wọ́n ní sọ pé Allah subhanahu wa ta'ala ló sọ òjò kalẹ̀. Nítorí ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam sọ pé tí òjò bá rọ̀, pé Allah subhanahu wa ta'ala ní asbaha min ummati mu'minun bi wa kafirun bil kawkab. Wa kafirun bi wa mu'minun bil kawkab. Òjò bá ti rọ̀, a máa rí àwọn èèyàn wọ́n pín sí méjì nínú àwọn àlùmọ́ Ànábì sallallahu alaihi wasallam. Ara wọn tẹ́ kí wọ́n nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala, wọ́n ṣe kèfèrí sí al-kawkab, wọ́n ṣe kèfèrí sí ìràwọ̀ tó wà ní sánmà. A sì rí àwọn tẹ́ pé wọ́n nígbàgbọ́ sí al-kawkab, wọ́n ṣe kèfèrí sí Allah subhanahu wa ta'ala. Ànábì sallallahu alaihi wasallam sọ pé Allah subhanahu wa ta'ala ní ẹni tó bá sọ pé mutirna bi fadlillah, mutirna bi fadlillah, òjò tó rọ̀ yìí pẹ̀lú ọlá Allah subhanahu wa ta'ala iná la fi rí òjò yìí. Fadhalika mu'minun bi wa kafirun bil kawkab. Irú ẹni tó bá sọ eléyìí òun lẹni tó nígbàgbọ́ sí mi, sí Allah subhanahu wa ta'ala, ó sì ṣe kèfèrí sí ìràwọ̀ tó wà ní sánmà. Ẹni pé kò fi ìdẹ̀ra Allah subhanahu wa ta'ala kò fi tì sí ìràwọ̀ pé ìràwọ̀ ló sọ̀jọ̀ kalẹ̀. Wọ́n ní pé ẹni tó bá sọ pé mutirna bi naw'i kadha wa kadha, ẹni tó bá sọ pé òjò tó rọ̀ yìí ìràwọ̀ báyìí, ìràwọ̀ báyìí, ìràwọ̀ báyìí ló sọ òjò yìí kalẹ̀. Ànábì ní Allah subhanahu wa ta'ala ní fadhalika kafirun bi mu'minun bil kawkab aw bil kawakib aw kama qala sallallahu alaihi wasallam.
so irú ẹni bẹ́ẹ̀ ni ẹni tó nígbàgbọ́ sí ìràwọ̀ ó ṣe kèfèrí sí Allah subhanahu wa ta'ala. Láti pé nǹkan tó lágbára ni. Allah subhanahu wa ta'ala fúnra láàrin òun ló ń sọ nǹkan yìí. Pé kí ni àwọn èèyàn pín sí méjì tí ó jò tó bá ti rọ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú al-hadithu al-qudsi. فلين سيوني 60 أفاني والنوح ثم الفخر بالأحساب ومثلهن الطعن في الأنساب. والنوح في النورناني النوح إنه أمور الجاهلية تيكون ينبكاتا لا تتوبا كرم به لا تتوبا بانشي لا تبقى كرم لا تبقى بس كرم به لن تيوبا كنشي هي جنسي وني النوح والعويل على الميت كما كبي كما كي بيتيو نيتوما nígbà tí òkú bá kú kí a máa ka àwọn dáadáa tó kú yẹn máa ń ṣe láti fi máa bara jẹ́ lórí pé lágbájá tó máa ń ṣe nǹkan báyìí kíní kan ti lọ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ìrẹ̀lẹ̀ yìí òun ni النوح إليه النياحة. النبي صلى الله عليه وسلم وتاكو إنكاي سبكنا ثم الفخر بالأحساب تلينا ونكو أن تبنينا يا أما كيني كانمي أما كيني كاينا لوا ويا أما أماتي ولور كون لا نيلو لا وجو wọ́n máa fi nǹkan máa fi yẹn gàn pé àwọn ọmọ kí ọmọ Dangote làwa ni ọmọ kọ́ ọmọ Tẹ́dọ́lá làwa ni ọmọ kọ́ ọmọ kíní kan làwa ni kí wọ́n máa fi yẹn gàn pé kó kàn sọ̀rọ̀ lásán ó fi yẹn gàn lórí àwọn èèyàn láti fi máa fi gbé ara ẹ̀ ga ẹ máa ṣe fakhru láti máa fi yẹn gàn lórí àwọn èèyàn. So eléyìí nǹkan tí ò tọ́ iná ni. wa mithluhunna in tó ti wá jọ àwọn méjèèjì tá a sọ yìí àbí tó ti jọ àwọn tó ṣíwájú yìí òun ni at-ta'nu fil ansab kí ẹ máa gbé ìran tiẹ̀ kí ẹ máa gbéga kó a máa rẹ ìran àwọn ẹlòmíì kó máa rẹ lẹ́fẹ̀ẹ́ iṣẹ́ ọmọ kìíní kan yìí bàbá wọn ni máa ń ṣe nǹkan báyìí yìí bàbá wọn ni wọ́n máa ń kó bàtà fún lágbájá yìí bàbá wọn ni kìíní kan tí wọ́n máa fẹnu tẹ́ńbẹ́lú ìran àwọn ẹlòmíì àwọn eléyìí ò jámọ́ nǹkan kan àwọn eléyìí ò ṣe nǹkan kan eléyìí ó kọ́ mọ̀ gan lọ́pọ̀lọpọ̀ tí àwọn èèyàn máa ń ṣe àbúkátà láti ṣọ́ra fún nǹkan yìí. àwọn àlámọ̀rí tó máa ń ba àwùjọ jẹ́ iná ni àwọn àlámọ̀rí Allah subhanahu wa ta'ala kó là wá ń bẹ̀. lẹ́yìn náà afáwa ni wa kulluha umuru jahiliyyah kal-hukmi wadh-dhanni ma'a-l-hamiyyah. afáwa ni gbogbo àwọn nǹkan yìí ni umuru jahiliya ni àwọn àlámọ̀rí jahiliya iná ni àwọn àlámọ̀rí jahiliya àwọn àlámọ̀rí àsìkò tí ò sí Islam táwọn èèyàn máa ń ṣe nǹkan yìí kí Islam tó dé àwọn èèyàn máa fi ìran máa fi yan gàn wọ́n máa fi ọwọ́ lágbáyàn lójú ẹbí lágbájá ni bọ́mọ lágbájá ni. sèyí náà ni tó wá nínú hadith anabi sallallahu alaihi wasallam nípa pé n tó tí ó kó bá àwọn ìjọ kan tí wọ́n ṣíwájú wa tó pa wọ́n run òun náà ni pé idha saraqa fihim ash-sharif tí ọmọ èèyàn ńlá àbí ọlọ́lé èèyàn tó bá jáde láàrin wọn wọ́n fọwọ́ ra lórí wọn ní rí aburú kankan bẹ́ẹ̀. ṣùgbọ́n tí ẹni tí ò jámọ́ nǹkan kan ọmọ aláìní ọmọ tálíkà tó bá fi lè gbé nǹkan tó ṣe nǹkan kan ìrẹ́ni bẹ́ẹ̀ nǹkan ìdánilẹ́rìí tí wọ́n máa lọ gbé táyà wọ́n máa sọ táyà sí lọ́rùn wọ́n máa sọ táyà sí ọmọ kékeré lọ́rùn àbẹ́lẹ̀ àgbàlagbà mìíràn tó yẹ pé tó kàn jí gbé ní tí ó tó nǹkan ni ẹ̀kan kan bá wí níwọ̀n bá ṣùgbọ́n téèyàn ńlá tó bá gbé nǹkan wọn ní rí nǹkan ṣe sí so eléyìí náà látara pé wọ́n ń gbé ọlá fún ìran lórí ìran iná ní pé àwa á fi ẹsẹ̀ rìn á fi nǹkan kan tọ́ á ṣe báyìí
lóríṣiríṣi ní táwọn yẹn máa ń ṣe. Ẹni tó pààyàn tí yẹn lọ́jí sí hòtẹ́ẹ̀lì tó pààyàn tí ó dẹ̀ yẹ kó máa sùn police station, wọ́n á wá ọgbọ́n tí ó fi délé lálẹ́, kò ní sùn, wọn ò ní jẹ́ kó sùn police station. Àárọ̀ ọjọ́ kejì yóò tún wá náà tí ó fi sneak wọlé padà. So gbélé yìí pátá náà àwọn ìbàjẹ́ náà àwọn aburú iná ni. Wáyé pé ọmọ aláìní kan, ọmọ aláìní ìran kan tí ò lówó kan ní nǹkan yìí ṣẹlẹ̀ sí inú ẹ̀wọ̀n iná ni ó máa sùn, inú sẹ́ẹ̀lì ni ó wà títí ó lè má rún jẹjẹ, ó lè má rí nǹkan. Ṣùgbọ́n èèyàn tó dáràn tó yẹ pé ọ̀ràn apànìyàn ló wà lọ́rùn rẹ̀, wọ́n ń wá ọ̀nà bí ó ṣe jáde, bí ó ṣe máa lọlé. Mọ̀ ẹlòmíì wọn ò ní àǹfààní bẹ́ẹ̀. Allah subhanahu wa ta'ala kó là wá kúrò níbi irú àwọn nǹkan yìí. Àfáàní wọ́n ní kal-hukmi wa-dhanni ma'al hamiyya. So nínú àwọn umurul jahiliyya yìí náà, òun ni hukmul jahiliyya. Hukmu al-jahiliyya. Allah subhanahu wa ta'ala ní afa hukmal jahiliyyati yabghun. Ṣé ìdájọ́ jahiliyya náà fẹ́ máa wá káàkiri? Ìdájọ́ tí ìṣe ìdájọ́ Allah subhanahu wa ta'ala, tí ìṣe ìdájọ́ òjíṣẹ́ rẹ̀, iná ni wọ́n fẹ́ máa fi dájọ́ káàkiri. Gbogbo ìdájọ́ tó bá ti yàtọ̀ sí ìdájọ́ Allah subhanahu wa ta'ala, hukmu jahiliyya. Ìdájọ́ jahiliyya ni. Ìdájọ́ jahiliyya iná ni ìdájọ́ náà, kì í ṣe ìdájọ́ gidi. Kì í ṣe ìdájọ́ gidi. So ìdájọ́ ẹbọ, ìdájọ́ eléyìí tí ó tọ́ láti máa fi dájọ́, iná ni irú ìdájọ́ náà. So inú rẹ̀ náà ni wa-dhanni ma'al hamiyya. So inú rẹ̀ náà ni pé kéèyàn ó máa ní èrò dhannul jahiliyya. Yẹni pé èèyàn ní mọ what Allah subhanahu wa ta'ala, èèyàn ní gbé sípò rẹ̀. Èèyàn ní mọ what ẹ̀sìn Allah subhanahu wa ta'ala, èèyàn ní gbé ẹ̀sìn sípò tó yẹ kí ẹ gbé sí, èèyàn nígbà Nabi sallallahu alaihi wasallam sípò tó yẹ kí ẹ gbé sí. So dhannul jahiliyya náà ilé. Inú ẹ̀ náà ni kí ẹ máa lérò pé Allah subhanahu wa ta'ala ó kàn dálé ayé lásán. ذلك ظن الذين كفروا. وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين. Allah subhanahu wa ta'ala láwọn dá sánmà àtilẹ̀, wọ́n dá fún eré lásán. So wọ́n jẹ́ kó yà pé ذلك ظن الذين كفروا. Eléyìí ni èrò àwọn tí wọ́n ṣe kèfèrí. Táwọn lérò ní pé Allah subhanahu wa ta'ala kàn dálé ayé lásán fún eré lásán. Eléyìí ò dẹ̀ rí bẹ́ẹ̀. So nínú rẹ̀ náà ni al-hamiyya, hamiyyatul jahiliyya. Hamiyya yìí òun ni tó máa ń gbé èèyàn lórí pé ká gbá òdodo dànù, ká sì máa ṣe ta'assub, ká wọ ọwọ́ kókó mọ́ ìbàjẹ́. Ìbàjẹ́ yìí lèmi ó ṣe kí lèmi ó gbà mú tèmi. Òdodo clear sí wọn báyìí, wọ́n sì ní gbà wọ́n gbà dànù, wọ́n sì mú ìbàjẹ́, wọ́n gbà mú gẹ́gẹ́ bí òdodo. So eléyìí al-hamiyya iná ni. So al-muslim kò kí ń ṣe ta'assub àyàfi fún ẹ̀sìn. Ẹ̀sìn lásán la máa ń wọ ọwọ́ kókó mọ́ pé ẹ̀sìn tẹ́sìn pèpè sí lélẹ́yìí. Òdodo sí ní nǹkan yìí, mi ò ní fi lẹ́ǹ tèmi. In tó bá wò yín kẹ́wì. Ìwọ́n pé ìbàjẹ́, ibi tó ti hàn sí wa pé ìbàjẹ́ ní nǹkan yìí, nǹkan yóò tọ́, ká wá wọ ọwọ́ kókó mọ́, ká wá gbà mú. So eléyìí hamiyyatu al-jahiliyya iná ni eléyìí. Ẹni tó bá lọ wọ ọwọ́ kókó mọ́ àfáà kan, àbí tọ̀ríkọ̀ kan, àbí ọ̀rọ̀ kan, ìròrí kan, tí ì ṣe ìlànà, tí ì ṣe ìròrí tó tọ́ nínú ẹ̀sìn, tí ì ṣe in tí ẹ̀sìn pè wá sí. So irú èyí hamiyyatul jahiliyya ó ń da òǹtọ̀hún, ó ń da láàmú. lẹ́yìn náà ẹsẹ̀ oní 62 àfáàní thumma at-tabarruju aw as-sufuru qad aflaha ad-da'iyatu as-saburu. lẹ́yìn náà ni at-tabarruju nínú àwọn umuru al-jahiliyya, òun ni at-tabarruju al-jahiliyya. Okobìnrin kó máa jáde kúrò nílé rẹ̀, kó máa jáde pẹ̀lú àwọn aṣọ ọ̀ṣọ́. So
tí ó wá máa lọ fi wọ̀ sáàrin àwọn ọkùnrin láì dúró ti àwọn òfin ẹ̀sìn, àwọn dawabitu ash-shar'iyyah tí Allah subhanahu wa ta'ala tó ní ká ṣọ́, láì ní máa ṣọ́ àwọn nǹkan yẹn. So eléyìí nínú àwọn nǹkan tí ó tọ́ ni. Obìnrin ó jáde, yóò rin òhò jáde, yóò sọ máa wọ̀ sáàrin àwọn ọkùnrin, yóò máa wọ àárín àwọn ọkùnrin lọ́nà tí ó tọ́. So yóò jáde lẹ́ni tó pé ó fi ọ̀ṣọ́ sára, ó ti lo àwọn ó wọ aṣọ tó fine, ó wọ oríṣiríṣi, ó kóṣẹ́ sí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàtà náà, bàtà gogoro, yóò máa wọ àárín àwọn ọkùnrin, yóò jáde lọ síbi táwọn yóò ti máa rí, yóò tún lo pẹ́ẹ̀fù. Àbí sòfòrò, àtàbárújù ní kí ẹ dírẹ́sì kí ọ̀ṣọ́ wà ń bí aṣọ èèyàn. Èèyàn ó dírẹ́sì, èèyàn ó wọ aṣọ nítòótọ́. Ẹlòmíì wọ́n ń lo niqab, wọ́n ń bojú, wọ́n ń lo ìbọ̀wọ́, wọ́n ń wọ jilbab, ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà tàbárújù tó wà ń bẹ̀. Torí ẹnìkan náà àfáwà Sheikh al-Allama Muhammad bin Sa'id Raslan hafidhahullah, wọ́n sọ pé asbaha al-hijabu yahtaju hijaba, aw kama qala, hijabu lónìí ó tún wá, hijabu tún bùkátà sí hijab, hijabu lónìí ó tún ti ń bùkátà sí hijab. Allah subhanahu wa ta'ala kó là wá. Awi sòfòrò, as-sòfòrò ó ní kí èèyàn ṣe kí ni, kí èèyàn ó jáde lẹ́ni tí ó bojú, kí èèyàn jáde lẹ́ni tí ó bo ojú rẹ̀. So eléyìí òun ni as-sòfòrò. Àbẹ̀ni tí ó tiẹ̀ jẹ́ pé kò wọṣọ tó decent, kò wọ aṣọ tí ó bá ìsìn mu. So eléyìí inú as-sòfòrò iná ni. So ẹni tó jẹ́ mùsùlùmí, obìnrin mùsùlùmí, yóò jókòó sí ilé rẹ̀ ni. Tó bá sì jáde, á jáde li darura. So yóò jẹ́ pé necessity ló gbé jáde. Ẹwà àwọn ìyàwó Ànábì sallallahu alayhi wa sallam, wọ́n fẹ́ tọ́ílẹ̀tì, wọn kì í jáde àfi alẹ́. Alẹ́ nìkan wọ́n máa ń jáde. Òkà wo bí àlámọ̀rí yẹn ṣe lágbára tó ní o. Alhamdulillah, wa ti ní tọ́ílẹ̀tì ní àwọn ilé wa nísìnyí. Pé anybody tó wá kàn fẹ́ bí àbùkátà rẹ̀ yóò wọ tọ́ílẹ̀tì ni. Àwọn ìyàwó Ànábì lásìkò yẹn, ẹwà ìlú wọn bí nǹkan ṣe lágbára tó. Wọ́n sì pa wá ní tọ́ílẹ̀tì lónìí, a ní gbogbo ẹ̀. Àwọn obìnrin sì ń tún wọ́nà láti jáde ní jáde tí ò ní ìtumọ̀, ní jáde tí bùkátà ò pèpè fún. Àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam, ìgbẹ́ lè máa mú ẹlòmíì, ó lè jẹ́ pé látàárọ̀ ṣùgbọ́n wọn ní jáde tí ó fi di alẹ́. Alẹ́ ni wọ́n á tó jáde, tí wọ́n bá dẹ̀ tún jáde náà wọ́n á lọ sọ́nà tó jìn, lẹ́yìn kankan tí ní rí wọn. Wọ́n á sì tún bo ara wọn, á bojú wọn. Kí Allah subhanahu wa ta'ala kí ó láàánú wa. Afáàní qad aflaha ad-da'iyatu as-saburu. Ó lù pépé tó bá jó ní sùúrù, ìrẹ̀ níbẹ̀ nǹkan. Ẹni tí ó jèrè náà ni. Ẹni tí ó jèrè iná ni tó bá ń ṣe sùúrù lórí àwọn àlámọ̀rí, lórí pé à ń pe àwọn èèyàn lọ síbi nǹkan yìí. Wọ́n sọ fáwọn èèyàn pé ẹ má ṣí ara lẹ̀, ẹ wọṣọ dáadáa, ẹ múra bó ṣe yẹ. So dáyà tó bá ṣe sùúrù lórí nǹkan yìí tó ń pèpè síbẹ̀, rẹ̀ níbẹ̀ nǹkan, ẹni tí ó ti jèrè náà ni. Lẹ́yìn náà ẹsẹ̀ orin tó wá gbẹ̀yìn nínú báàbù yìí tó jẹ́ ẹsẹ̀ orin 63. Afáàní idh la tazalu firqatun mansurah min ummati rasuli fil ma'murah. Ànábì sallallahu alaihi wasallam fún wa nírò. Afáàní idh gbà tó yẹ pé kí ni la tazalu firqatun, ìjọ kan ò ní yé máa wà, mansurah tí ó máa jẹ́ ìjọ tí yóò máa rí ìkúnlọ́wọ́, tí Allah subhanahu wa ta'ala tí ó máa ránṣẹ́ bí ummati rasuli fil ma'mura, nínú àlùmọ̀ Nabi sallallahu alaihi wasallam, nínú gbogbo àwùjọ pátápátá. So níyé máa rí àwọn èèyàn kan tí wọ́n dúró ilé tí wọ́n máa pèpè lọ síbi ẹ̀sìn Allah subhanahu wa ta'ala bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ìbá Nabi sallallahu alaihi wasallam bóyá fún wa nírò pé firqa kan yóò ṣẹ́kù nínú ìjọ rẹ̀ tí ó máa wà lórí òdodo, tí ó máa gbé òdodo lókè, tí ó máa gbé lékè, tí ó máa borí àwọn ìjọ ànù tó kù. La tazalu ta'ifatun min ummati ala al-haqqi mansurin. Nabi sallallahu alaihi wasallam ní pé ìjọ kan ò ní yé máa wà nínú àlùmọ̀ òun, pé ìjọ yóò máa lékè lórí òdodo, Allah subhanahu wa ta'ala yóò máa ránṣẹ́.
hatta ya'tiya amrullahi wa hum ala dhalik títí tí alámọ̀rí Allah subhanahu wa ta'ala tí ó fi tó pé tí alqiyama ẹnì kọ̀ọ̀kan wọn tí ó fi tó tí àwọn ìjọ yìí tí wọ́n fi kúrò ní orílẹ̀ so orí ìṣesí yẹn náà ni wọ́n máa wà. Àwọn ìjọ yìí àwọn ni wọ́n ń pè ní alfirqatun najiyah. Hadithu yìí òun ni tó fà tí wọ́n fi ń pè wọ́n ní alfirqatun najiyah àwọn ìjọ tí ó at-ta'ifatul mansura rada. Hadithu yìí wọ́n fi ń pè wọ́n ní at-ta'ifatu al-mansura àwọn ìjọ tí ó là so inú orúkọ àwọn ahlus sunnati wal jama'a òun lélẹ́yìn. Wọ́n làwọn tẹ́ kí wọ́n kí ń di wọ́n mọ̀ nǹkan kan tó tayọ sunna náà máa ń gbámú sunna náà máa ń pèpè sí sunna náà máa ń ràn ṣe. Àwọn eléyìí ni at-ta'ifatul mansura alfirqatun najiyah tó ní wọn. Orúkọ Ànábì sallallahu alaihi wasallam sọ pé gbogbo àlùmọ̀ òun yóò pín sí 73 72 ní ìlérí ìyà tó ń bẹ fún ni wọ́n wọ̀ náà. Ọ̀yọ̀ kan péré náà ní wal janna. Ànábì ní wa humul jama'a wa hiya al-jama'a. Ìjọ yìí òun náà ni al-jama'a. Al-jama'a yìí òun sì ni tó bá lórí Ànábì sallallahu alaihi wasallam tó wà lórí rẹ̀ lánàá àti àwọn sàhábà rẹ̀. So àwọn eléyìí àwọn ni ahlus sunnati wal jama'a alfirqatun najiyah at-ta'ifatul mansura. Ya Allah subhanahu wa ta'ala kó ṣe wá nìkan ní inú wa tí ó ràn wá ṣe ó kún wa lọ́wọ́ pẹ̀lú al-hujjaju wal barahin pẹ̀lú àwọn ẹ̀rí tó múnádóko. الله تعالى أعلى وأعلم أدرب بإذن الله عز وجل. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.